ìwádìí bẹ̀rẹ̀ lórí àwọn onímàrúwá tí wọ́n gún òṣìṣẹ́ Lastma Nigo lójú. Ibi iṣẹ́ oúnjẹ òòjọ́ rẹ̀ ni òṣìṣẹ́ Lastma yìí Ajíbọ́lá Ògúntìmẹ́yìn dágbére nílé lówùúrọ̀ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kejìlá tá a wà yìí. Àmọ́ ọsibítù ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ló padà bá ara ẹ̀ lẹ́yìn wákàtí díẹ̀ tó débi iṣẹ́ ọ̀hún. Wọ́n láwọn alájàngbìlà oníkẹ̀kẹ́ márúwá kan ni wọ́n fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ Lastma láàárọ̀ ọjọ́ náà. Wọ́n bínú látàrí bí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ alága ẹgbẹ́ wọn tó rúfin ìrìnnà ni wọ́n bá gún Ajíbọ́lá Nigo lẹ́yìn ijó ẹ̀ lọ́jọ́ta. Bá a ṣe gbọ́ látẹnu ọ̀gá àgbà àjọ Lagos State Traffic Management Authority Lastma ọ̀gbẹ́ni Bọ́lájí Ọ̀rẹ́agba, ó lágbègbè Ọjọ́ta níjọba ìbílẹ̀ Kòsọ̀fẹ́ ìpínlẹ̀ Èkó níṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ alága ẹgbẹ́ àwọn onímárúwá lẹ́kọ̀ọ́ Tricycle Owners Association of Nigeria (TOAN) ẹ̀ka ti Ọjọ́ta, ìyẹn ọkùnrin kan táwọn èèyàn mọ̀ sí Henro ló gba ọ̀nà tí kò yẹ kó gbà láàárọ̀ ọjọ́ náà làwọn òṣìṣẹ́ Lastma bá mú un pẹ̀lú awakọ̀ rẹ̀. Wọ́n sì wọ ọkọ̀ tí nọ́mbà rẹ̀ jẹ́ FKJ 161 HB ọ̀hún lọ sí tẹ̀sán ọlọ́pàá. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí wọ́n mú ọkọ̀ yìí làwọn jàǹdùkú kan àtàwọn oníkẹ̀kẹ́ márúwá kó ara wọn jọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣe àkọlù sáwọn òṣìṣẹ́ Lastma. Wọ́n ní dandan ni káwọn gba ọkọ̀ ọ̀gá àwọn jáde. Wọ́n ní báwo ni òṣìṣẹ́ Lastma kan ṣe máa lórí láyà láti mú ọkọ̀ alága TOAN ni wọ́n bá bẹ̀rẹ̀ ìjọ̀gbọ̀n burúkú pẹ̀lú àwọn nǹkan ìjà tí wọ́n kó dání bíi àáké, ọ̀bẹ, àdá, àkúfọ̀ọ̀gù, àpólàgi àti oògùn abẹnugọ̀ngọ̀. Nínú rúkèrúdò tó ṣẹlẹ̀ ọ̀hún ni wọ́n ti fìgò gún òṣìṣẹ́ Lastma Ògúntìmẹ́yìn lójú. Wọ́n tún ṣe àwọn ẹ̀ṣọ́ Lastma míì léṣe bó tilẹ̀ jẹ́ pé àwọn kan lára wọn tètè fẹsẹ̀ fẹ́ ẹ ṣé kójú má rí bí gbogbo ara lóògùn ẹ̀. A gbọ́ pé wọ́n ti fún Ògúntìmẹ́yìn ní ìtọ́jú pàjáwìrì àmọ́ kò tí ì sẹ́ni tó lè sọ bóyá àkọlù náà ti ṣàkóbá fún ẹyinjú ọ̀tún ẹ̀. Alukoro iléeṣẹ́ Lastma ọ̀gbẹ́ni Taofeek Adébáyọ̀ ní àwọn ti lọ fẹjọ́ àwọn afurasí ọ̀daràn náà sùn ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Area H Lógùdù. Wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó láwọn ọlọ́pàá ti ń fimú fínlẹ̀ láti wá àwọn onímárúwá àtàwọn jàǹdùkú tó wà nídìí àkọlù yìí kàn. Àwọn yóò sì bá wọn ṣẹjọ́ ní kóòtù torí wọ́n gbọ́dọ̀ jìyà ìwà àbèṣe tí wọ́n hù náà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.